Ẹ̀yin ọ̀rẹ́ wa, a máa tún kí yín káàbọ̀ sórí ìkànnì yìí Yorùbá Gbòde. Lórí ìkànnì tá ti ń kọ́ra wa ní àṣà, ìṣe àti literature èdè Yorùbá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n bá wa pàdé lórí ìkànnì yìí, ohun tó kàn ní ṣe náà ni wípé kọ́kọ́ tẹ wá láago kó subscribe sórí ìkànnì yìí ni, torí ó dá mi lójú pé wàá kọ́ ẹ̀kọ́, wàá kọ́ ọgbọ́n, wàá kọ́ àṣà, wàá mọ literature Yorùbá. Tá bá dábàlá gírámà pàápàá, èdè Yorùbá rọ̀ ọ́ lọ́rùn láti kọ́ àti láti kà. Torí náà tẹ̀ wá láago. Tó bá ti tẹ̀ wá láago, gbogbo ètò wa lórí ìkànnì yìí a máa wá sí àrọ́wọ́tò rẹ níbi tí wàá ti máa gbádùn wa. Tẹ́ ẹ bá wá gbàgbé, abala àṣà ládé, òun náà la dáwọ́lé, la bẹ̀rẹ̀ ní lọ́ọ́lọ́ yìí. A sì ń yẹ àṣà ìkíni wò. Ṣùgbọ́n lórí ìkíni yìí, ibẹ̀ náà la tún fẹ́ tẹ̀síwájú ní ọjọ́ tòní. A ti sọ fún wa ní ìtọ́jú kọjá pé gbogbo ìgbà àti àkókò ní Yorùbá máa ń kíni. Mo wá sọ fún wa ní ìjókòó tó kọjá wípé lọ́jọ́ kan ṣoṣo tá à ń pè ní ọjọ́ kan yìí, àwọn ìgbà kan wà nínú wọn tó yẹ kí gbogbo wa mọ ẹ̀kọ́ rẹ̀, ká sì wo bí àti kíni, torí pé kò sí ìgbà tí Yorùbá yìí kíyàn ní ilẹ̀ Yorùbá. Àwọn náà la fẹ́ ṣiṣẹ́ lé lórí báyìí. Ká tó wá bẹ̀rẹ̀ iṣẹ́, ẹ má gbàgbé, orúkọ mi ò yí padà, Olúrẹ̀mí Ayáfọlábí náà ni mo kàn sí yín lórí ìkànnì Yorùbá Gbòde yìí. Mo sọ fún wa pé tá bá pè ọjọ́ kan ní ọjọ́ kan ṣoṣo, àwọn ìgbà wà nínú rẹ̀. Ìrìn àjò ojúmọ́ kan bẹ̀rẹ̀ láti òwúrọ̀. Ìgbà wo la ti ń pè ní òwúrọ̀ yìí? Òwúrọ̀ bẹ̀rẹ̀ láti ọwọ́ aago 6 àárọ̀ sí aago 10. Láàárín aago 6 àárọ̀ sí aago 10 yìí, ìgbà yẹn la máa ń pè ní òwúrọ̀ ní ilẹ̀ Yorùbá. Ọwọ́ ìgbà yìí la máa ń kí ni pé ẹ káàárọ̀ o. Ká sì máa dá wa lóhùn pé àjíbí ṣe dáadáa la jí. Ṣùgbọ́n tá a bá ti kọjá ọwọ́ aago 10 sẹ́yìn, àti bọ́ síbi tí à ń pè ní ìyálẹ̀ta. Àti ìwọ̀nú ọ̀sán o, ìyálẹ̀ta. Ìyálẹ̀ta yìí, ìyẹn bẹ̀rẹ̀ láti bí ọwọ́ aago 10 sí ọwọ́ aago 12. Ẹ kú ìyálẹ̀ta la gbọ́dọ̀ kíni lásìkò yìí. Kì í tún ṣe pé ẹ káàárọ̀ mọ́. A ò lè sọ pé ẹ káàárọ̀ mọ́. Tá bá ní ká fi tó lóyìnbó wò, wọn láago 10 àárọ̀ la ṣe nílẹ̀ Yorùbá. Tá bá ti wọnú aago 10 dé ọwọ́ aago 12 àti bọ́ sí ìyálẹ̀ta. Ẹ kú ìyálẹ̀ta la kíni ní àkókò yìí. Mo ní gẹ́rẹ́ tí a bá ti kúrò ní ìyálẹ̀ta, ìyẹn ní láàárín aago 10 sí aago 12, à ń lọ sí ọ̀sán. Ọ̀sán yìí la bá pàdé láàárín aago 12 yìí sí aago 1. Aago 12 sí aago 1, òun là ń pè ní ọ̀sán. Nírú àsìkò yìí náà la máa ń kíni pé ẹ káàsán o onílé, tàbí níbikíbi tá a bá ti bára wa pàdé, ẹ káàsán, ẹ káàsán, àdẹ máa dára wa lóhùn. Tá aago 1 bá ti lù láàárín aago 1 yìí sí aago 4, òun là ń pè ní ọ̀sán gangan. Láàárín aago 1 sí aago 4, òun ni Yorùbá máa ń pè ní ọ̀sán gangan. Ẹ káàsán náà la ṣe ń kíra wa ní gbogbo àkókò yìí. A kì í sọ pé ẹ káàsán gangan, a sọ pé ẹ káàsán o. Àsán náà la ṣe ń kíra wa. Ṣùgbọ́n àwa bí ọmọ Yorùbá, a gbọ́dọ̀ mọ ìgbà tó ń bẹ nínú ọjọ́ kan. A gbọ́dọ̀ mọ̀ wípé a ní ọ̀sán, a sì ní ọ̀sán gangan. Tí aago 4 yìí bá ti wá kọjá, látọwọ́ aago 4 sí aago 5, a tún pè ní ọ̀sán gangan mọ́. Òun là ń pè ní ìrọ̀lẹ́. Láàárín aago 4 sí aago 5 yìí, ẹnikẹ́ni tí ò bá kíni nígbà yìí, wọ́n á ní ẹ kúrọ̀lẹ́ o. Ìrọ̀lẹ́ là ń kíni. Ohun tá a fẹ́ sọ náà ni wípé ẹ kú ìrọ̀lẹ́. Ní gẹ́rẹ́ tá a bá ti wá kúrò ní gbogbo àwọn eléyìí náà báyìí, tá a ti kúrò ní ìrọ̀lẹ́ tán, ìgbà náà ni
a tún ń bọ̀ wá sí ọwọ́ aago 6 sọ́wọ́ aago 7, ìyẹn là ń pè ní àṣálẹ́. Ní ilẹ̀ Yorùbá òun là ń pè ní àṣálẹ́. Báwo la ti ń kíni ní ìgbà yìí? Ẹ kú alẹ́ o. Àwọn mìíràn náà ní ẹ ká àṣálẹ́ o. Wọ́n á kíni bẹ́ẹ̀. Ẹ kú àṣálẹ́ o. Bá ti ń kíni nìyẹn. Nígbà tó bá máa fi di ọwọ́ aago 7 sí ọwọ́ aago 12, òun là ń pè ní alẹ́. Ta sì ń kíni pé ẹ ká alẹ́ o. Táago 12 bá ti kọjá, àti ń wọnú ọjọ́ ìmíràn bọ̀ nìyẹn. A wà ní ìpè ní alẹ́ mọ́. Nígbà náà láàárín aago 12 sáago 1 òru, òun là ń pè ní òru. Nírú àkókò yìí ìkíni ò wọ́pọ̀. Oníkálùkù ti lọ fi ara àárẹ̀ rẹ̀ ó ti lọ fi lélẹ̀ lórí gbogbo iṣẹ́ tá a ti ṣe ní gbogbo ọjọ́. Olúkúlùkù ti lọ sùn. Ṣùgbọ́n yẹn ò sọ pé ká má mọ̀ yìí pé láàárín aago 12 sí aago 1, ìyẹn là ń pè ní òru. Nírúgbà yìí nígbà tí aago 1 bá fi kọjá, tá bá máa fi dọwọ́ aago 1 sí 2, àti ẹ̀ tún pè lóru mọ́, a tún ti ń pè ní ọ̀gànjọ́. Mo ní láàárín aago 1 sí aago 2, òun là ń pè ní ọ̀gànjọ́. Ìyẹn ni ọ̀gànjọ́ òru. A ní òru láago 12 sí aago 1. A ní ọ̀gànjọ́ òru láàárín aago 1 sí aago 2. Ẹ̀yin náà wò láàárín bíi wákàtí 2 yẹn, orúkọ bíi 2 ní Yorùbá ń pè ìgbà àti àkókò yẹn. Ẹ jẹ́ ká fi sọ́kàn. Lẹ́yìn tá a bá ti kúrò nírú nǹkan wọ̀nyí tán, tá a ti wọ aago 2 yìí títí di bí aago 4, ìyẹn là ń pè ní àjìn òru. Ṣé ẹ ń fọkàn sí bí mo ṣe ń pè báyìí? Àwa tá a wà nílé, àjìn òru. A ti kúrò ní ọ̀gànjọ́ òru, a ń lọ sí àjìn òru. Àjìn òru bẹ̀rẹ̀ láti aago 2 sí ọwọ́ aago 4 àárọ̀. Lẹ́yìn eléyìí aago 4 sí aago 6, a ti padà dé àfẹ̀júmọ́. Àfẹ̀júmọ́. Ẹ rí i pé a ti parí ọjọ́. Aago 6 nísinsìnyí máa lọ sí aago 10. A tún ti ń kíni pé ẹ káàárọ̀ o. Ṣùgbọ́n àfẹ̀júmọ́ yìí a máa ń kíni náà torí àwọn míì máa ń jí jáde láfẹ̀júmọ́. Tó bá jí lọ bá ní sọ̀rọ̀ tó ṣe gíríkì, tàbí a fẹ́ jí lọ pàdé ẹni fún iṣẹ́ kan, tàbí a fẹ́ jí lọ ṣe ohun kan ní pàtàkì. Kílẹ̀ ò tó mọ́ kó tó di kòrí ni ò mọ́ ní gbogbo. Ìyẹn là ń pè ní àfẹ̀júmọ́. Báwo la ṣe ń kíni ńbẹ̀ náà? A máa kó àfẹ̀júmọ́ yìí o. Ṣára lé àwọn máa kíni bẹ́ẹ̀. Lẹ́yìn èyí a tún padà wá bá òwúrọ̀ kùtù. Tá a tún kíni pé ẹ kú àárọ̀. Ẹ wá rí àṣà Yorùbá bó ṣe rí. Ẹ rí àwọn orúkọ tí wọ́n ń fún ìgbà kọ̀ọ̀kan nínú ọjọ́ wọn. Ṣé rí pé èdè Yorùbá kì í ṣe ń tà lè fọwọ́ rọ́ sẹ́yìn. A ní èdè, a ní àṣà, ó sì dùn, ó rọrùn, ó gbayì, ó sì gbẹ̀yẹ pẹ̀lú. Mo fẹ́ kí gbogbo wa kọ́ ẹ̀kọ́ lára ìgbà tá a ní nínú ọjọ́ yìí. Bẹ̀rẹ̀ látòórọ̀ kùtùkùtù, látago 6 àárọ̀ láti mú òórọ̀. Lẹ́yìn eléyìí a lọ sí ìyálẹ̀ta. Tá bá kúrò ní ìyálẹ̀ta a wọnú ọ̀sán. Tá bá ti kúrò ní ọ̀sán a wọnú ọ̀sán gangan. A bá kúrò ní ọ̀sán gangan a lọ sí ìrọ̀lẹ́. Tá bá ti kúrò ìrọ̀lẹ́ a wọ àṣálẹ́. Tá bá ti kúrò ní àṣálẹ́ ìgbà náà là ń lọ nú alẹ́. Tá bá ti kúrò nú alẹ́ à ń lọ sí òru. Tá bá ti kúrò nú òru à ń lọ sí ọ̀gànjọ́ òru. Tá bá ti kúrò lọ́gànjọ́ òru, àjìn òru ni a fẹ́ lọ wọ̀ yẹn o. Tá bá sì ti wá kúrò láàjìn òru, àfẹ̀mọ́jú láàárín aago 4 sí aago 6 tá a tún padà sí àárọ̀ kùtù. Ẹ̀yin ọ̀rẹ́ wa, ṣe rẹ́ kọ́kọ́ nù tòní, ṣe rọ́gbọ́n nù rẹ̀. Ẹ jẹ́ ká kọ́ra wa, ẹ jẹ́ ká tó fi kọ́ àwọn ọmọ wa. Ọ̀pọ̀ wa láàmọ́ nǹkan wọ̀nyí. Èdè Yorùbá rèé. Kó tó tún dìgbà míì tẹ́ tún máa bá wa pàdé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n ń gbọ́ wa,
tí wọ́n náà sì ń gbádùn àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ra wa yìí, kàn subscribe sórí ìkànnì yìí. Gbogbo ètò wa máa dé àrọ́wọ́tó rẹ̀ láti ìgbà dé ìgbà. Kó tó tún dìgbà mìíràn tá a tún tẹ̀síwájú lórí ìkíni ní ilẹ̀ Yorùbá yìí. Mo kí wa pé láyọ̀ la ó pàdé.